ó yẹ wípé òun ni o lọ́lọ́jọ́ ìbí òun ni Abisola ọmọ Popoola ni òun ni o lọ́lọ́jọ́ ìbí òun ni. Àpáta dé àpáta fàrẹ̀ wùdé ó yá ọlọ́jọ́ ìbí ẹjẹ́ yẹn Jésù dámọ̀ làbòde àpáta dé o yé bẹ́ẹ̀ ti mọ̀ tipẹ́tipẹ́ pé kí n sábà kọrin ewì só oníṣẹ́ mi ìgbé kíké ní ṣeṣẹ́ ẹ̀yẹ lóko. Abisola ọmọ adọ́yìn adáralẹ́wà bí Ọ̀ṣun obìnrin tó níwà tó tún lẹ́wà níwọ̀n. Abisola ọmọ Popoola ọmọ Làbákẹ́ aula Ẹ́sítérì ọmọ ìsàlẹ̀ ẹgbẹ̀yìn lábẹ́ òkúta nílé Alákẹ́ ọmọ IRO ọmọ ẹ̀ṣọ́ Ìkòyí ọmọ olówó dùrù ọmọ akúrújọ tẹ́bí pẹyẹ lóko ọmọ akúyẹ̀yàn bọ̀tẹ́lẹ̀ Popoola ọmọ afìdí ọ̀tẹ̀ jálẹ̀ bámúbámú mọ̀mísí Olúwarẹ̀mílẹ́kún màmá Adéwálé ìyá Adésọlá máa gbádùn ní tìyẹ aláyére aláṣẹ ìfẹ́ olúwa fashion designer irú aṣọ ìwọlẹ̀ yìí fẹ́ ná ọmọ Popoola tarú ẹ̀ aṣọ òkè bíní àǹkárá léèsì ọmọ Làbákẹ́ ó jọ ìníbi kátàṣọ tó yá ìlọ́jà Anjorin ọlọ́sà complex Òṣòdì lẹ́kọ̀ọ́ ibẹ̀ ló fìdí ajé sọlẹ̀ síbi ìtọ́jú egbigbo mẹ́kọ̀ọ́ ọmọ kò yẹ̀sán ogún ọdún o Ẹ́sítérì ọmọ IRO tó rántí wípé ọmọ onírọ̀ kan kì í jàsán ṣùkùṣùkù ẹja ní jẹ ọmọ afẹ́jà yẹjẹ ọmọ afẹ́jà lẹ́jẹjẹ èèyàn tó bá wa dérò orí jẹjẹ là ń gbé fún wọn ẹni tí ò bá wa dérò egungun ẹja là ń gbé fúrú wọn jẹ ọmọ Alákẹ́ ìsàlẹ̀ dẹ̀yìn lájọlé bàbá tó bí ọlọ́mọ nílé Alákẹ́ òwú ní tìyá rẹ̀ o Ẹ̀gbá ni ọ́ torí Ẹ̀gbá Lákẹ́ Ẹ̀gbá lòwú ìwọ lọmọ Ẹ̀gbá ìjàdodo lájọlé bàbá tó bí ọlọ́mọ ọmọ ẹ̀sọ́ ọmọ àjọyàn yan bí lólú ogun àjàwọ̀ ìlú mẹ́sàn-án wù mí ogun ojoojúmọ́ ní múlẹ̀ yín sùn mí lọ ẹ̀sọ́ kì í dọ́fà lẹ́yẹ̀ dada wájú lẹ fi ń jọta ọmọ Oníkòyí àkọ́kọ́ ẹ̀yin lọ́mọ àjà tí ń yarun ọ̀tẹ̀ ọmọ ogun lérè jọjà lọ ọmọ Ìkòyí ọmọ akpọ́rọ́gun tó Popoola Ìkòyí ẹ̀sọ́ gbéra ńlẹ̀ dìde ogun tó lọ ogun ti yá o ọmọ Popoola àrògùn àbá àrògùn ọjọ́ kìíní torí kò yí kú wọn ò tí ì dàgbà púpọ̀ ṣùgbọ́n mojúkò lọ́mọ àjọkọ́rùn rẹ lóko wọ́n tẹ́lẹ̀ wọ́n bo Oníkòyí sí agbẹdẹgbẹdẹ Oníkòyí ló súnmẹ̀ àtàrí Oníkòyí ò súnmẹ̀ ilé olówó òdòdó tí í ṣe lé ìyá rẹ ìwọ lọ́mọ Ajíbọ̀sẹ̀ ọmọ Òtòkòrò lówó ayẹyẹ ará Òwu kì í jà ará Òwu kì í bínú ará Òwu kì í rán ló bẹ́ẹ̀ sì ni àìwáyé ká mọ̀ láàrò kankan lára àwí mẹ́nu kúrò ń dòwú ọmọ Adílálà ẹ̀ṣọ́ ọmọ Ajíbojoojúmọ́ dára bí ègbé ó sọdún èyí ó ṣèmí sí èèyàn tó bá ní kó mọ́ sàmọ́dún ẹ̀yà kàlà ni ó mọ̀ sí kú wọn ẹni tó bá ní kó mọ́ pẹ̀ láyé ọrùn àmàwọ̀ wọn ní bẹ́ẹ̀ ni tó rí sìmẹ́ntì mẹ́fà pọ̀ lódìdí lolú gbogbo bìí jìnnì lódìdí lolú gbogbo rọ́dọ̀ jìnnì lódìdí lolú gbogbo àtàrẹ́ jìnnì lódìdí ikọ́ mara yóò máa fi lé ńláńlá jìyàn o látara lọ́wọ́ Olódùmarè ọba ìwà máa rí tajẹ́ ṣe ìgbà rẹ tó ń dùn yìí Olódùmarè ọba òdíjọ́ tán ìwọ ló máa pọ̀dún jẹ ọdún òní pa ọ́ jẹ òní kúdekú òní fẹ̀sán lùgbà òní jìyàyà òní jẹ ọ́ òní ṣàìsàìsàn òní ṣe ọ́ òní rí fún ọmọ ìwọ fúnra lára rẹ gan òní bóṣì lùgbà tọ́ba wá béèrè wípé ta ló ń kọ́ léwu ìfọlọ́jọ́ yìí ẹ sọ fún ọgbẹ́ àpáta ewu ni tó bá wá lẹ́ni tó fẹ́ kàn sí mi ẹni kí wọ́n pè mí sórí nọ́mbà sáìdì tọ̀dọ̀ tèmi kò gbéra pa ó dìbí tá a forí mi sọlẹ̀ sí ibi ojúmọ́ ti mọ́dé gbogbo ilẹ̀ sílẹ̀.